Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Gbogbo ọmọ Yorùbá àtàtà nílé lóko lẹ́yìn odi ni mo kí. Àdẹ̀kù ojú ọjọ́ bó ṣe ń lọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀ lénìí, màá sáré ṣe fídíò yìí pápápá ni. Mo kí gbogbo àwa tá a bá ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Mo rí wípé àwa ọmọ Yorùbá a yàtọ̀ nínú gbogbo ẹ̀yà nílé ayé. Nítorí kíni? Ìdátọ́lọ́run dá wa ó yàtọ̀. Nǹkan tó túbọ̀ fìyà jẹ àwa ọmọ Yorùbá ni àìní àkọsílẹ̀. Àìlákọsílẹ̀ ní ó dàbí nǹkan tó túbọ̀ fìyà jẹ àwa ọmọ Yorùbá. Ní ìdí èyí, nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé ní Ronu wa àti nípa ìgbìyànjú wa, nígbà míì àwa Yorùbá gan wà nínú àwa gan ń ṣera wa nípa àwọn ìsọ̀rọ̀ sí wa nípa ìrònú wa. A ń ṣe ìjíròrò ọ̀rọ̀ kan lánàá. Ẹnìkan wá sọ síta pé àwa sọ̀rọ̀ débi wípé ní ayé àtijọ́ èèyàn máa bímọ 13, 12. Ó lè jẹ́ pé ọmọ kan ṣoṣo ló máa kù nínú 13 àti 12 yẹn. Ibi tí àwa Yorùbá ń gbé lọ nígbà yẹn ni pé ayé àbí àjẹ́ ló ń pa àwọn ọmọ yẹn. Ìròrí yìí jẹ́ kí ó wá di wàhálà sí wa lọ́rùn lénìí. Ó di nǹkan tó jẹ́ kí ìwà ó tó gba ìwà wa àti àṣà wa àti ìṣe wa lọ́wọ́ wa. Tó jẹ́ pé ó jẹ́ kí ẹlẹ́sìn kó túbọ̀ wọlé sí wa lára láti fi bà àwọn ìwà wa jẹ́. Ó jẹ́ kí ìwà wa kó jẹ́ pé àwọn òyìnbó ń wò wá bí ẹni tí ò ní nǹkan kan ṣe. Ǹjẹ́ ní ìlú òyìnbó níbi tá a ṣe ìwádìí dìde, ṣé àwọn ọmọ àwọn òyìnbó máa ń kú ní kékeré? Bẹ́ẹ̀ ni. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ adúláwọ̀ ló ṣẹlẹ̀ sí àwọn òyìnbó. Ṣùgbọ́n àwọn òyìnbó lo àkókò yẹn láti fi ṣe ìwádìí nǹkan tó ń ṣokùnfà ikú fún wọn. Ṣùgbọ́n àwa ń gbé lọ síbi nǹkan míì. Ẹni tó ní ayé àtijọ́ téèyàn bá bímọ 12 tó bá kẹyọ̀ kan àbí gbogbo ẹ̀ṣẹ̀ tó kú, àwa máa gbé lọ síbi pé oṣó àbájẹ́ ló pa wọ́n. Ṣùgbọ́n níbi tá a ṣe ìwádìí ìjìnlẹ̀ dé ńsìn, ó ń jẹ́ ká mọ̀ wípé kò rí bẹ́ẹ̀. Torí nígbà yẹn a mọ nǹkan tó ń jẹ́ genotype. A lọ́kàn sí nígbà láyé àtijọ́ wípé ǹjẹ́ ẹni tí ó ní ẹ̀jẹ̀ A àbí ẹni tó ní ẹ̀jẹ̀ B lè fẹ́ra wọn. Ara nǹkan tó ṣe àwa Yorùbá nígbà yẹn tí wọ́n fi ráyè wọlé sí wa lára débi wípé oṣó, àjẹ́, babaláwo, ẹlẹ́bọlóògùn àwa fúnra wa là ń ṣera wa nìyẹn. Tí a bá wo bí ilé ayé ṣe ń lọ, eléyìí ó ń fa ìfàsẹ́yìn bá wa. Gbogbo àwọn Yorùbá tá a bá ń gbọ́ lénìí, nǹkan tó ṣokùnfà wàhálà fún wa nìyẹn, débi wípé ní àwọn ìwà tó ti ṣẹlẹ̀ ní ayé àtijọ́ tó yẹ kí àwa fúnra wa wá ọ̀nà àbáyọ sí, bí àwọn òyìnbó ṣe wá ọ̀nà àbáyọ sí. Ní ayé àtijọ́ nílùú òyìnbó, ọmọ wọn máa ń kú gan. Àwọn èèyàn máa ń kú nílùú òyìnbó nípa ìwádìí ìjìnlẹ̀ tá a ṣe. Ṣùgbọ́n kí làwọn ṣe? Àwọn ṣe oògùn oríṣiríṣi tó jẹ́ wípé ó lè dáwọ́ irú nǹkan bẹ́ẹ̀ dúró. Ìkejì, wọ́n ṣe genotype tó jẹ́ pé ẹni lágbájá, ẹ̀jẹ̀ lágbájá yìí kò bá ẹ̀jẹ̀ tàmẹ̀dò mu, débi pé wọn ò ní bímọ tó jẹ́ pé wọ́n máa ṣàìsàn. Àwọn irú ìwádìí táwọn ṣe nìyẹn, ṣùgbọ́n àwa ò ní irú ìwádìí yẹn ní ìjìnlẹ̀. Èmi fẹ́ fi yé wa wípé lénìí wọ́n rí àwọn obìnrin míì tó jẹ́ wípé ní ayé àtijọ́ tí wọ́n ti lù pa torí pé àjẹ́ ni, tí ò dẹ̀ mọ nǹkan kan nípa nǹkan tó ń ṣẹlẹ̀, tó jẹ́ wípé nǹkan tó fà á ni pé àwọn bàbá wa tán máa ń kó ìyàwó jọ láyé àtijọ́, wọ́n lọ fẹ́yàwó míì tó jẹ́ pé ẹ̀jẹ̀ wọn kò bára wọn mu. Tán bá wá ń bímọ nínú ilé, àwọn ọmọ yẹn máa ní àìsàn oríṣiríṣi. Wọ́n á wá rò pé ìyálé ló ń pa wọ́n àbí ìyàwó ló ń pa wọ́n. Irú àwọn ìwà báyìí ló mú wa débi wípé ó jẹ́ kí àwọn ẹlẹ́sìn kan ba ìwà wa jẹ́, wípé gbogbo nǹkan tó ń ṣe àwa dúdú, oṣó, àjẹ́, èmèrè, lẹ́bọlóògùn ni.
wọ́n dẹ̀ lo gbogbo yẹn láti wọlé sí wa lára dè ní pé ìwọ bàbá ẹ̀ bímọ 12 ẹ̀yin wọ nìkan ló kù, àwọn ẹlòmíì fọwọ́gbárò ayé o kí ló dé kíníkan láì mọ̀ pé ó dáa kéèyàn wá ìmọ̀ sí. Ìmọ̀ tí èèyàn bá wá sí ó máa jẹ́ kí ojú èèyàn là. Nǹkan tó ṣẹlẹ̀ fún wa láyé àtijọ́ leléyìí. Ní ayé àtijọ́ táwọn bàbá wa tán fẹ́yàwó jọ, àwọn ìyàwó míì wà tán lọ fẹ́ tí ò yẹ kán fẹ́ra wọn. Eléyìí ń ṣokùnfà ikú òjijì láàrin àwọn ọmọ nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n àìní ìmọ̀ tó, àìṣe ìwádìí tó, ó jẹ́ pé kán máa fojú oṣó àjẹ́ wora wọn ní ayé ìgbà yẹn. Nǹkan tó tún jẹ́ kí gbogbo ẹ̀ tún á burú jáì ni wípé àwọn ìyá yẹn gbà yẹn náà lọ́hùn, àmọ́ nǹkan tán ń pè ní dementia pé àwọn tí èèyàn bá ṣe ń dàgbà sí nígbà míì èèyàn máa ń lose memory ẹ̀. Lára àwọn arúgbó tó wà ní ayé ìgbà yẹn tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ sí, tó bá ń sọ gángangan àbó ń sọ àwọn ọ̀rọ̀ míì, àwọn èèyàn á wá lo irú àyè yẹn láti fi sọ wípé ìyá yẹn ló ń ṣe ìwà ìbàjẹ́ nínú ilé. Ó sì ń ṣẹlẹ̀ ní ayé òde òní. A rí ẹlòmíì tó jẹ́ pé ìyá ẹ̀ nírú àìsàn tá à ń sọ yìí, tó jẹ́ pé pásítọ̀, àáfàá, babaláwo, ẹlòmíì tí ò mọ̀ ọmọ ẹ̀sìn, wọ́n máa pe ìyá yẹn lẹ́yìn àjẹ́, wọ́n á ní kó má súnmọ́ ìyá ẹ̀ mọ́. Ẹ jẹ́ ká wádìí ìmọ̀ ìjìnlẹ̀ sí gbogbo àwọn ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa. Káyé máa fi ẹran ara wa yíyẹ̀pẹ̀ débi wípé àwọn òyìnbó, òun ló jẹ́ káwọn òyìnbó máa hùwà bí ẹni tí ò mọ nǹkan kan. Òun ló jẹ́ káwọn òyìnbó máa hùwà bí ẹni tí àlọ́pọlọ. Òun ló dẹ̀ fà á tí oníkálukú fi ń sá káàkiri tá a fi níṣẹ́ lọ́wọ́ dè ní, tá a fi ń sá lọ sí church, tá a fi ń sá lọ sí mọ́ṣáláṣí nítorí àìmọ̀kan tí ó ń dà wá láàmú. Torí àwọn ará ẹlòmíì sì tí ẹ ní dementia tó jẹ́ pé kò ní dọ́dọ̀ ìyá yẹn mọ́. Á ní ìyá yẹn ló ń ṣe òun. Á ní ṣe ni màmá ń sọ̀sọkúsọ. Àìsàn tó máa ń ṣe àgbàlagbà ni tí àgbàlagbà bá ti dàgbà. Ìwọ tó o bá lọ́kọ tí ọmọ ẹ̀ ń ṣaláìsí tó ń kú pẹ́ẹ́pẹ́, ẹ lọ ṣe ìwòsàn ẹ̀jẹ̀ ara yín. Ṣé ẹ̀yin méjèèjì ṣó yẹ kẹ́ fẹ́ra yín? Ṣó yẹ kẹ́ fẹ́ra yín? Ẹ jẹ́ ká fìyẹn kún àwọn ìwádìí tá a máa ṣe. Nípa ìdí èyí, àwọn òyìnbó ò ní máa rí wa bíi aláìmọ̀kan. Òun ni nǹkan tó sìn wá débi tí àìlówó lọ́wọ́, àìní nǹkan tó fi pọ̀ lọ́dọ̀ wa lé nítorí kíni. Eléyìí tó yẹ ká fi wá ìmọ̀ ìjìnlẹ̀ sọ́dọ̀ wa, a fi ń gbalé ṣọ́ọ̀ṣì, a fi ń gbalé àáfàá, à ń kọ́ wọn sílé kéwú nídìí èyí torí pé a fẹ́ dáàbò bo ọmọ wa lójú ara wa nípa ìlànà Ọlọ́run. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Àwọn ìlú òyìnbó ń bí ẹlòmíì kò lọ ṣọ́ọ̀ṣì, kò lọ sí mọ́ṣáláṣí, kò dẹ̀ ṣe nǹkan kan. Ọlọ́run dẹ̀ ń gbọ́ àdúrà ẹ̀. Gbígbọ́ àdúrà wíwà láyé kò dìgbà tó bá lọ gbà àwẹ̀, kò dìgbà tó bá lọ sórí òkè 12. Ìdí tí gbogbo wa fi rí bẹ́ẹ̀ nílẹ̀ Nàìjíríà ni ìjọba tí ò ṣe nǹkan tó yẹ kó ṣe fún wa. Nǹkan tí mi kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí tí mo fi sọ̀rọ̀ yìí ni pé gbogbo wa pátápátá tá a jọmọ Yorùbá, wọ́n á gbà wá níyànjú ni. Àwọn èdè míì tá a máa ń pè fúnra wa, àwọn èdè tá a máa ń fi ń bara wa jẹ́, ẹ jẹ́ ká dáwọ́ ìdúró. Ẹ jẹ́ ká ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ká lè mọ nǹkan tó ń ṣe wá. Ìwọ tó o bá wà, bóyá láyé àtijọ́ tó ti pìtàn ilé bàbá ilé ìyá ẹ̀ fún ẹ, tán ní ẹnìkan ló ń ṣe wọ́n bẹ̀, àwọn ọmọ kan lọ ṣe ìwádìí kí ìwọ náà jáde kó ka ìwé sí mọ́. Wàá rí i pé kò sí ìlú tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn òyìnbó lo ọgbọ́n láti ṣe nǹkan tó jẹ́ wípé ó máa lè jẹ́ káwọn nílọ síwájú ni. Irú ọṣẹ wa ń sìn, ká ní pé ọṣẹ dúdú tá à ń lò láyé àtijọ́, káwa náà ṣe ìwádìí sí, ká máa ṣe dáadáa. Irú àwọn oríṣiríṣi àdín wa ká ṣe dáadáa ká lè máa fi para. Kí náà ń porúkọ ẹ̀? Àdín àgbọn gbogbo yẹn ká reform ẹ̀ ká lè máa ṣe dáadáa kí àwa Yorùbá, àwa èèyàn dúdú ká lè ní nǹkan gidi láti lè sọ fúnra wa ní ọjọ́ iwájú. Àmọ̀ràn mi nìyẹn. Ẹ ṣé mo dúpẹ́.